kú dédé wòyí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá. Ojú wa ò ní fẹ́ra kù o. Àjọ kéré oko délé pẹ̀lú ògo Ọlọ́run. Ilé ni àbọ̀sínmi oko. Gbogbo ẹ̀yin kẹ́yin tẹ́ bá wà ní ìrìn àjò, bí ìrìn àjò náà ti wulẹ̀ kó kéré mọ́ tàbí bó ti wulẹ̀ kó jìnnà tó, wọ́n ní gbókù yín ránṣẹ́ sílé. Ẹ kẹrùkẹrù wálé ni. Ọ̀rọ̀ àwọn Yorùbá bà mí lẹ́rù gan. Ọ̀rọ̀ Yorùbá bà mí lẹ́rù gan. Yorùbá dẹ̀ sọ pé ntọ́ bá dé bá ojú, dandan ni kó kan imú. Ṣùgbọ́n nígbà míì téèyàn bá ń sọ̀rọ̀ nítorí pé bóyá wọ́n wá rí i pé ọ̀rọ̀ yẹn o, ọ̀rọ̀ tara rẹ̀ ló ń sọ o, ara rẹ̀ nìkan ni wọ́n máa wò sí. Wọn ò ní wo àwọn èèyàn wo ni ìyà tó lè jẹ látara complain tí wọ́n ń complain yìí. Níjọ́sí mo ṣe fídíò kékeré kan, mo sọ gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Mo sọ̀rọ̀ epo, mo sọ̀rọ̀ gbá, mo sọ̀rọ̀ àwo, mo wá gbé gbogbo ẹ̀ sórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi ń ṣe é. Kò sí tọ́pọ̀lọpọ̀ òsọ tó wọn ò bú mi o, ṣùgbọ́n contrary, àwọn tó ń sọ contrary, àwọn náà fẹ́ pọ̀ jù, pé irọ́ ni, kò sí tó jọ, wọ́n ṣe máa ti sórí ẹnìkan. Instead kí gbogbo wa jẹ́ kójú wa ó rí bákan náà, kí gbogbo wa ó rí pé àdánwò ti ṣẹlẹ̀ Nàìjíríà nítorí pé ẹ fẹ́ pa ẹnìkan, ẹ fẹ́ dá ẹyọ ẹnìkan lóró, ẹ fẹ́ dá bàbá wa Bọ́lá Ahmed, ẹ fẹ́ dá lóró, ẹ fẹ́ kó débi tí ń lọ, ẹ sì gbìmọ̀ pọ̀ láti ba ilé ayé gbogbo ọmọ Nàìjíríà jẹ́ just nítorí ẹnìkan. Mo sọ fún yín jọ́sí, ẹni irọ́ ni irọ́ ni SOKOTI ń pa nítorí pé SOKOTI ti ń sọ̀pọ́tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ẹ̀ náà lẹ́tẹ̀ àwọn kan tiẹ̀ sọ pé gbogbo nǹkan tó bá tiẹ̀ ti ṣẹlẹ̀ ńsìn náà torí Tinubu ni wọ́n fi ṣe. Ókè, wọn wàá tún sọ̀rọ̀ Tinubu mọ́ báyìí. Ẹni tó bá wà Nàìjíríà ńsìn ló lè sọ àdánwò tó ti bá ìlú Nàìjíríà báyìí. Ẹni tó bá wà Nàìjíríà ló lè sọ pé àdánwò gidigidi ń bá Nàìjíríà lọ́wọ́ báyìí. Lónìí, epo tí mo rà 350 naira per litre ni. Ẹ lè rí less than that. Àfi ilé epo ẹyọ kan Bovas tó jẹ́ pé níjẹta àbíjọ́ wo mo ra epo ní normal price náà ń tà. Ó dà 190,000 so. 190 naira or so. Lẹ́yìn ìyẹn, mo complain nípa owó. Ẹ wá wo ìbànújẹ́ tí ọ̀rọ̀ owó, ẹ wá wo ìbànújẹ́ tó ń kó bá wa báyìí nítorí selfish end àwọn kan tán pera wọn ní kàbá tí wọ́n dẹ̀ fẹ́ fi gbogbo ọ̀nà láyé gbé gidi náà kásíwájú ọmọdé ibi tí lọ. Wọ́n dẹ̀ parẹ́ máyé lára ni. Ó rí èpè ọmọdé àti tàgbà yóò mọ. Ẹ dákun, ẹ jẹ́ kí n kọ́kọ́ fi nǹkan kan hàn yín. Ní àárọ̀ yìí mo fẹ́ gba owó, àwọn ọmọ mi kan fẹ́ lọ, àwọn ọmọ ẹ̀gbọ́n mi kéékèèké tó wà lọ́dọ̀ mi wọ́n fẹ́ lọ sí school. Mo ní láti fún wọn ní owó 500 ni máa ń fún wọn. So kò dẹ̀ sí cash kankan lọ́wọ́ mi. Mo bá ní ẹ lọ gba owó ń ta. Àwọn náà máa ń lọ gbowó. Kò sẹ́ni tí ò mọ password mi nínú wọn. Ló bá lọ ẹran títí bí ẹni ó ti lọ láti nǹkan bíi to 7. Wọ́n dẹ̀ lọ school, ó dẹ̀ di after 9. Kí ló ṣẹlẹ̀? Ó ní dáàdì, kò síbi tó wọ́n wá POS dé ní gbogbo ìlú, gbogbo Fẹ́lẹ́lẹ̀, wo bí Fẹ́lẹ́lẹ̀ ṣe tó. Kò síbi tí ò wá kíní yẹn dé, tí ò wá owó dé. Just 5,000 ni mo ní kó lọ gbà ó. Ó wá 5,000 gbà tí. Kódà ẹ jẹ́ n parí tàwọn yẹn, mo ní wọ́n máa lọ sí school, mo ṣe lọ mú owó bá wọn ní school tí wọ́n fi jẹun.
owó tí mo lọ mú bá wọn kì í ṣe pé mo rí gbà ó, mo gbà lọ́wọ́ ẹnìkan tó ní olóò ní o tí mo lọ fún ọ ní 1 naira 1,000. Now èmi náà wá gbéra mo wá ń wá owó káàkiri gbogbo ibi tí mo dé ẹnìkan lòun fẹ́ fún mi ẹnìkan ní tó ń bá máa ta 10,000 naira tó jẹ́ owó tuntun màá san 2,500 naira lélẹ̀ orí ẹ̀ nítorí mo fẹ́ ra owó tuntun ẹni yẹn gan Ọlọ́run ló mọ bó ṣe rí because gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn tó ń ṣe kí náà ń porúkọ ẹ̀ POS gbogbo wọn pátápátá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ láwọn bínú kó ń báǹkì ni pé 2,000 ní báǹkì fáwọn 2,000 naira ẹni tó ń lòdù 300,000 500,000 sórí kíní ẹ̀ tí wọ́n fún 2,000 naira èèyàn méjì ló tiẹ̀ sọ fún mi pé àwọn bínú kó ń bẹ̀rẹ̀ pé àwọn ò tiẹ̀ gbà táwọn. So ìsìn báyìí tẹ́ ẹ bá fẹ́ gbà àtọmọ bí wọ́n tó ṣe ń ṣe náà Ọlọ́run ló mọ iye tí wọ́n ń tà fún àwọn tán ní tuntun díẹ̀ lọ́wọ́ yẹn kò mi ì rí tuntun kan ní bí gbogbo fẹ́lẹ̀ lẹ́sẹ̀ tó yọ mi ì rí tuntun kan o ṣùgbọ́n àwọn kan mú tí wà ń gbòòrò náà tí wọ́n ní wọ́n ní tuntun lọ́wọ́ ṣùgbọ́n tó bá ra tó bá fẹ́ gba 10,000 lọ́wọ́ wọn ẹ transfer 12,500 sákàtì wọn 12,500 wọ́n á wá fún yín ní 10,000 naira ó túmọ̀ sí pé ẹ fi 2,500 ẹ fi ra àwọn yẹn náà ń sìn wọn ò ní líǹkì pẹ̀lú àwọn tán kó fún wọn o wọn jọ máa pín sí àórí rẹ̀ ní o gbogbo ìgbà ni mo ti ń parí mo ti ẹ̀kẹta abẹ́ ìkẹrin tí màá sọ̀rọ̀ lórí pé kí wọ́n gbógun ti àwọn tán ń ṣẹ́ owó gan ní rònà ní o tó o bá fẹ́ ṣe 10,000 100 naira 3,000 naira ní o tó o bá fẹ́ ṣe 20,000 3,500 ló san o 3,500 ló san tó fi ṣe 20,000 10,000 wàá san 3,000 láti ṣe. So àdánwò yìí ó wá bẹ̀rẹ̀ sí ní dà wá láàmú mo wá wò pé òkè jẹ́ kémi náà tiẹ̀ lọ sídìí ATM kí n lọ wá chéjì díẹ̀ gbà sọ́wọ́ ẹ dákun ìdí ATM tí mo kọ́kọ́ dé ẹ wò. Ìgbà tí mo débẹ̀ ẹ̀rù bà mí mo wò wípé àbí nítorí pé báńkì eléyìí nìkan ló súnmọ́ ládùúgbò wa mo bá tún rìn síwájú ó tún di another bank nígbà tí mo tún máa dé another bank yẹn èwo tí mo bá ń bẹ̀. another one látúndé yìí ẹ wò gbogbo àwọn tẹ̀ ń wò yìí ATM ni wọ́n fẹ́ gbà o àwọn kan wà nù lé rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn o àwọn kan wà nù lé. mo tún wá wò pé ẹjẹ tiẹ̀ lọ sí ibi báǹkì mi again pé after all nígbà tí èrò ti pọ̀ níbi èrò ní pọ̀ níbi ètò tó wà wájúwájú lọ́hùn mo tún gbéra mo tún débẹ̀ nígbà tí mo tún débẹ̀ ẹ tó wo èrò tí mo bá. ẹ tó wo nǹkan o ìdí ATM ẹyọ ọ̀rọ̀ kan ló wà níbí o bí tẹ́ ti rí gbogbo ìyẹn rẹpẹtẹ ATM gangan wà nù ilé o ATM ẹyọ kan ló wà níbí o jọmọ yà lọ lórí bẹ́ẹ̀ jọmọ yà lọ lórí bẹ́ẹ̀ jọmọ yà lọ lórí kan lè rí tinú ilé ẹ wò ní the same bank. tọ́bọ̀ wá sí wípé ọmọ ló síìkì tí ẹ̀ fẹ́ súré fi owó ra oògùn fún kí lọmọ yẹn ò sí ní kú. tó bá jẹ́ wípé oúnjẹ náà lèèyàn fẹ́ jẹ tó fi dérú ibẹ̀ yẹn kí ló yìí ò sí ní kọ níbi tó ti ń lọ tò nírú ibẹ̀ yẹn. ìwọ tó ló fẹ́ ṣèfù láìfù ọmọ ẹlòmíì tẹ́bi ń pa ìwọ gan òrówó ra ń jẹ mo fi Ọlọ́run Elédùmarè búra mo fi Ọlọ́run Elédùmarè búra mo fi àlùkùránì búra mo fi títóbi Ọlọ́run búra ibi tí mo ti jẹun lénìí wọn à gbowó lọ́wọ́ mi ẹ pé kí ni wọn ò ṣe gbowó kì í ṣe pé wọ́n bùn mí lówó o ọ̀dọ̀ ibẹ̀ lèmi ti máa ń jẹun dáadáa mo sáré sí wọ́n sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ pé wọn kò sí POS o kò sí kinní kan mo á ní mama POS lèmi náà mọ́ lò wọ́n ní àṣebára ẹbí ẹ̀yìn lẹ́yìn ní ṣọ́ọ̀bù a lè jẹun tán
bá sọ mọ́ wọn mọ́mọ́ èlò wa wọ́n bá sọ iye tí owó wa jẹ́ àwọn mẹ́ta la lọ jẹun bẹ̀. bàdé bó wa la ṣe fẹ́ ṣe ń sìn wọ́n wá ní pé àwọn ò gba owó sínú àkáǹtì mọ́ nítorí àwọn ò rówó gbà ní báǹkì. ṣé mo sì mọ̀ pé oúnjẹ làwọn ń tà lóòrèkóòrè làwọn máa lọ ra oríṣiríṣi nǹkan, so àwọn fẹ́ máa káàṣì làwọn fẹ́ máa gbà wọlé. gbogbo ìtàwọn ní báǹkì gangan àwọn ò rí gbà débi pé àwọn máa tún ní káwọn míì tún máa transfer. ṣé ìgbà tí wọ́n bá transfer gbogbo owó táwọn fi ṣe oúnjẹ lénìí omi ìwo làwọn èsè oúnjẹ lọ́la nígbà tí báǹkì ò tí ì rẹ́dì láti gbowó síta fáwọn. ṣùgbọ́n gbogbo bí mo ṣe sọ̀rọ̀ tó náà tó jọ náà ṣe bí èmi ti rí pé tí ó ṣẹlẹ̀ rí kí n tó máa sọ̀rọ̀ kí lè rò tán nítorí ti dọmọ Tinubu ni àwọn ẹlòmíì ti sọ wípé iṣẹ́ àwọn Yorùbá World Congress nìyẹn. ẹ dákun iṣẹ́ tá a ṣe òun náà lẹ́rí yìí o àti ìkó ifá ńlẹ̀ ifá ti ń ṣe. èmi kì í mọ̀mú lóhùn mi nǹkan tí ò bá ṣẹlẹ̀ mi ò ní pò ṣẹlẹ̀. mo dẹ̀ tó fẹ́ fi dá yín lójú wípé gbogbo ònira tí wọ́n ń jẹ́ kó bá àwọn èèyàn yìí o gbogbo ònira tí wọ́n ń jẹ́ kó bá wọn ní Nàìjíríà yìí o torí ẹyọ ẹnìkan náà ni o torí wọn ò fẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ò fẹ́ kó wọlé. Ọlọ́run nìkan dẹ̀ ni ọba, Ọlọ́run nìkan ni ọba tó lè stop ẹ̀dá láti dé ibì kan. kò sí bàbá ìyáláyà ẹnìkan tó lè stop ẹnìkan láti débì kan àfọlọ́run. mo sọ fún yín jọ́sí wípé ọ̀rọ̀ epo tó wọ́n yẹn wọ́n rí i pé gbogbo ibi tí Aṣíwájú ti ń campaign pátápátá bẹ́rù ṣe ń bọ̀ báàdì ibẹ̀. wọ́n dẹ̀ mọ̀ pé epo làwọn èèyàn ṣáà ń lò nígbà tán bá rí epo lò mọ́ campaign ó dẹ́kù. àwọn tí wọ́n ń fún lépo wọ́n sì ń fún wọn. àwọn tí ó lò through opponent wọ́n sì ń fún wọn àwọn yẹn sì ń repo rà. ṣùgbọ́n àwọn náà àwọn ilé epo wọn kọ̀ọ̀kan tí a identify ń gbòòrò wọn ní ta epo títí tí kálukú ò fi close lára tí kálukú ò fi lọ́lé. àwọn kọ́sítọ́mà wọn á dé láti bíi tó 12 wọ́n á ta epo di 5 wọ́n á tún paná tí ẹ̀ nímọ̀ tí ì bá rí pé kọjá lóru yẹn lè mọ̀ pé wọ́n ti epo ń bẹ̀. kì í dẹ̀ ṣe gbogbo yẹn náà ń tà á fún wọ́n mọra wọn. kí ẹ mọ ibi tí Nàìjíríà ti dojúrú dé báyìí. àwa ń pariwo pé kájẹ́ nìkan ó bá wa gbà wọ́n kẹ́nìkan ó gbà wá sílẹ̀ kẹ́nìkan ó gbà wá sílẹ̀. mo kọ́kọ́ fẹ́ kó dá yín lójú wípé àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí àwọn kàbá tó wà Nàìjíríà ni. tó bá wá jẹ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gba àbọ̀dè pẹ̀lú kàbá ṣé wọ́n á ṣe léyìí fún ni. tó bá jẹ́ para àwọn kàbá ni bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ oríṣiríṣi ẹni tí ò tí ì ṣe ju gọ́fúnà àti sínétọ̀ lọ orí bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀ bó ṣe jẹ́ pé òun ló kó gbogbo owó ilé ayé gbogbo owó Nàìjíríà òun ló kó jẹ bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀ tó yẹn náà títorí rẹ̀ náà ni wọ́n sì tó fi padà ṣe gbogbo ohun tí wọ́n ṣe yìí. ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi tí ẹ rí kàkà kí ọmọ olóore ó jìn sí kòtò mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún wàláì ọlọ́ngbọ́. ṣe rí ilé ayé yìí a gbọ́dọ̀ máa ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì. àwa ọmọ Yorùbá ni mo fẹ́ ká ronú. àwa ọmọ Yorùbá ni mo fẹ́ ká ronú o. Haúsá Fúlàní odidi gómìnà nípínlẹ̀ Ọ̀yà ìpínlẹ̀ Òkè Ọ̀yà precisely Kaduna El-Rufai kan náà tí gbogbo yín mọ̀ tí ò gba nonsense rẹ̀ tọ́dẹ̀ jẹ́ ọmọ Fúlàní. ẹ dákun torí Ọlọ́run ẹ gbóhùn tó sọ lórí Aṣíwájú. And governor of Kaduna State, so I will not campaign for my candidate. But you all know who it is. It is Bola Ahmed Tinubu, and by the grace of God, the next president of the Federal Republic of Nigeria. When the northern APC governors
met one Saturday evening and took a position that we insist that in our party, power must rotate to the south. We did so out of the understanding of our sense of history. We always ask ourselves as northern governors, what would Sir Ahmadu Bello do in the circumstances? What would Tafawa Balewa do? What would Aminu Kano do before we take a position? Because we are the inheritors of that legacy. The 19 northern governors and the Minister of FCT are the direct inheritors of the legacy of Ahmadu Bello Sardauna of Sokoto, Allah ya masa rahama. We are conscious of that burden of responsibility, and that is why when we debate to take decisions, we have these illustrious sons of northern Nigeria as our reference point. And we took that position without regard to the interests of some people who insisted that after 8 years of President Buhari's tenure, he should be succeeded by yet another northerner. We felt as northern governors that this is not in our character. We are not like that. We are people of honor and justice. This is what our grandfathers did. This is what our parents, some of whom are sitting here, did. And it is our duty to protect the sacred word of any northern politician. When we say we'll do something, it doesn't have to be written. We do it, we deliver on it, and that's how we started the process of delivering Bola Ahmed Tinubu. We are confident that with the collective support of all of us, with the directed wisdom of our elders, with the energy of our youths, and the compassion of our women in northern Nigeria, we will make Nigeria great again. So Asiwaju, whatever you see here is real. We do not pretend. We have received you because we believe in you. And we will continue to do so till the very end, until you are declared the president by the grace of God. On this note, I thank the organizers. Ṣẹ́ríṣẹ́ ntọ́ bá lè mú kí Fúlàní tó sì ń ṣe gómìnà lọ́wọ́ báyìí kó sọrú yẹn lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wo ohun tẹ́yin ń sọ. Ẹ wo ohun tẹ́yin ń sọ. Wàláì tó bá kú dẹ̀dẹ̀ kí olóore ó jẹ ọ̀pọ̀lọ́, àwọn tí ó pa kọ̀ǹkọ̀ fún wọn jáde. Tẹ́ ẹ bá lérò wípé nípa kámọ́rí owó náà yìí ni ẹ gbàgbé ẹ o. Owó tí à ń sọ pé wọ́n ń ná, mo ń sọ fún yín, kì í ṣe pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rẹ́dì láti máa pín owó fún èèyàn ká lè dìbò fóun. Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Ṣùgbọ́n ẹ mọ̀ pé wọ́n á ní èrò káàkiri ní gbogbo polling booth. Kò sí polling booth kan tí APC ò ní èrò sí ní gbogbo Nàìjíríà. Ṣówó kọ́ ni wọ́n san fún àwọn representative yẹn ni? Ṣáwọn èèyàn lọ jókòó síbẹ̀ lọ́fẹ̀ẹ́ ni? Tá a bá sọ̀rọ̀ owó, a sọ̀rọ̀ owó pé owó tí wọ́n máa fi ra ìbò, ọ̀rọ̀ kí wọ́n wá ra ìbò kọ́ là ń sọ. Ọ̀rọ̀ owó tí wọ́n ń ná tí ó jẹ́ kí ìdìbò yẹn yọrí sí rere ńlá ń sọ. Ọ̀rọ̀ owó tí wọ́n ń ná tí àwọn kan fi òkè ẹ worú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ worú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Election ni wọ́n ṣe yẹn. Ẹ wo nǹkan tó padà ṣẹlẹ̀. Ẹnìkan ti wọlé. Ṣé rí eléyìí mo fẹ́ kó kọ́ wa lọ́gbọ́n. Gbogbo ìwọ tó o bá ti jẹ́ pé òjò oró lọ fẹ́ ṣe láti kérò jọ, bí èyí tí wọ́n ń plan fúnra wọn yìí, wọ́n padà bá ń bẹ̀ ni. Ṣebí ó kúkú ní iye èèyàn tí wọ́n accredit níbì kọ̀ọ̀kan. Tán bá dẹ̀ ti accredit wọn tán, làwọn party agent ó tọwọ́ bọ̀wé, kò ṣeé dọ́gbọ́n sí mọ́. Láti mọ̀ pé iye tó wà nìyẹn. Bí èèyàn bá ṣe wá accredit èèyàn 100 tó jẹ́ pé èèyàn 250 ni ó dìbò ń bẹ̀. Ṣebí yóò jọ sojú wa.
irú ẹ̀ ló ń dá wàhálà alẹ́ lọ́sùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọwọ́ Ọlọ́run nìyẹn kù sí báyìí. Ọwọ́ Ọlọ́run ó nìyẹn kù sí. Kí ló dé tá a máa ń desperate tó báyìí ní orílẹ̀-èdè yìí? Then àwa tá a jọ ọmọ Yorùbá a ṣe wípé desperation yìí tán fẹ́ fi pa síwájú yìí nítorí pé wọ́n mọ̀ pé yóò ṣe dáadáa ni, kò ní tẹ̀lé àwọn pẹ̀lú orí burúkú táwọn ti ń ṣe é bọ̀ látẹ̀yìn. Kí ló dé tó wá jáwọ́ ọmọ Yorùbá látún wá jẹ́ olùdènà? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú. Ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ á ronú. Tírú El-Rufai bá lè la ẹnu rẹ̀ kó sọ nǹkan tó sọ yẹn, ẹ̀yin náà ẹ wá rò ó pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá tẹ́ ẹ jọ mu omi kan náà tó jẹ́ Odùduwà kan náà ló jọ ṣẹ̀ wá sílẹ̀. Ẹ wo ìrònú tiyín, ẹ wo ibi tó lọ, ẹ wo àwọn tá à ń pariwo tá a believe pé àwọn ganan ń pa wá, àwọn ganan ń ṣe nǹkan kan. Ẹ̀yin ẹ wò ó, òun fẹ́ kí ọmọ tiyín náà ó rí ìjọba ṣe. Ó ní gbogbo àwọn táwọn jẹ́ northern governor. Abẹ́ ẹ̀gbọ́n kan tó sọ ni. Àwọn northern governor ló mọ̀ pé ibi tẹ́ ẹ ti mọ̀ ní ẹ wípé n tó ń bẹ ńlẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ó. Ẹ jẹ́ ká ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ látara Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. Àkọsílẹ̀ Ọlọ́run ti kò. Àkọsílẹ̀ Ọlọ́run ti kò pé yóò débẹ̀ torí tí ò bá ní débẹ̀ láti last year ló ti yẹ kó kú àti bí ọdún méjì náà ti ń pariwo pé ó ti fẹ́ kú kó tó di pé ó gba tíkẹ́ẹ̀tì ní APC ní ẹ ti ń pariwo pé ó fẹ́ kú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ pa Aṣíwájú ó kú níjọ́ náà lọ́hùn. Aṣíwájú ló fún àwọn fámìlì wọn lówó tí wọ́n fi sìnkú wọn. Bí ó ṣe máa rí lọ nìyẹn. Ìwọ ó ṣe rò pé èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ó kú ó ti fẹ́ kú nígbà tí èsì ìwọ lòun manufacture ẹ̀mí, kì í ṣe ìdílé bàbá ẹ̀ náà ti manufacture ẹ̀mí. Àlàáfíà agboolé yín kọ́ náà ti ń pín. Kò sẹ́ni tó mọ̀ pé Buhari ó dòní náà. Ibi tí Ọlọ́run ti ju ẹ̀yin ọ̀tá lọ nìyẹn. Ibi Ọlọ́run ti ju ẹ̀yin ọ̀tá lọ nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá yìí nìkan ni mo fẹ́ bẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mi ò ní ká túwọ́ lọ́rùn ká máa wá independent fún orílẹ̀-èdè Yorùbá o. Ṣùgbọ́n ìpinnu tèmi ti yàtọ̀ lórí ẹ̀. Ìpinnu tèmi ni wípé tí ọmọ kékeré ò bá rákòrò kì í rìn. Ẹ jẹ́ ká kọ́kọ́ rákòrò náà. Rírákòrò yẹn ni pé ká kọ́kọ́ request fún regional. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá ti regional gbà gbogbo nǹkan ó ti tán, gbogbo aburú tí ń ṣẹlẹ̀ ti tán nìyẹn. Ó ti di pé a ní bọ́dà kó tó wọ region wa nìyẹn. Gbogbo táwa náà bá fẹ́ kó wọlé láti another region ni ó wọlé, gbogbo táwọn náà bá fẹ́ kó wọlé látọ̀dọ̀ wa náà ni ó wọlé sọ́dọ̀ wọn. Kò ní sí pé inú igbó kan náà ń gbà jẹ́ fi wọlé sí ilẹ̀ Yorùbá mọ́, tírélà kan náà fi kó wọn wá jẹ́ fi wọlé sọ́dọ̀, kò ní sí yẹn mọ́. Bọ́dà máa wà tí àwọn tó yẹ pé tí wọ́n bá ti kúrò lọ́dọ̀ tiwọn, bóyá odò ni wọ́n ti kọjá odò yẹn síbí, àwa náà láwàá ṣe thorough checking. Láà ṣe thorough check lórí mọ́tò tí wọ́n bá gbé wá tàbí bóyá tírélà ló fẹ́ wọ bí ni bóyá nǹkan kan ni bóyá nǹkan ìjà olóró wà níbẹ̀ tàbí kan. Ìyẹn náà ti tó wà. Owó wa dẹ̀ rí gbogbo tá a bá ti ń pa ilẹ̀ Yorùbá náà ni ó máa wọlé sí percentage wọ́n máa gbà. Tí o kí wá ló burú tọ́wọ́ wa bá ti wá tẹ̀ yẹn àti wá gba gbogbo ẹ̀ tán in its entirety kò ní wá lára àti máa béèrè mọ́. Kò tó ní gbogbo ìgbà yẹn region kọ̀ọ̀kan náà ó ti máa identify kí làwọn fi lè build ara wọn. So kò ní ẹnìkankan náà lára láti sọ pé ok ẹ jẹ́ kálukú dádúró jàre, after all ẹlẹ́gbẹ́ pé akúkú dádúró náà tẹ́lẹ̀ ni kálukú dẹ̀ ń jẹun. So ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ wá dẹ̀ wá lọ́rùn tí wọ́n bá ti di wípé wọ́n ti gbà pé ká pín ká dúró regionally
nǹkan ti tán nìyẹn, gbogbo aburú tí ń ṣẹlẹ̀ ti tán nìyẹn, gbogbo èèyàn gbogbo ebi yìí ó ti tán nìyẹn. Wọn owó tiwa tí wọ́n ń kó lọ bọ́ wọn níbòmíì wọn ní kó lọ mọ́, wọn ní kó wọ́n mọ́. Pàṣẹ́ntéèjì tá à ń yọ tó yẹ ká san fún federal la máa san fún wọn, the same percentage làwọn náà máa san fún wọn. Owó tiwa kàn lè máa pọ̀ ju tiwọn lọ nítorí wípé àwa máa rí very huge amount. Iye táwọn bá rí ni wọ́n yọ 10% nínú ẹ̀, iye táwa bá rí ni wọ́n yọ 10% nínú ẹ̀. Ìyàtọ̀ tí ó wà ń bẹ nìyẹn. A dẹ̀ pariwo fún yín pariwo fún yín ẹlẹ́ẹ̀ni gbọ́. Ẹ̀dẹ̀ ń pariwo òbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni òbí jẹ́ industrialist tó, ẹ̀yin èèyàn, Alábà wà lẹ́kọ̀ọ́, Alábà ó ń bẹ lẹ́kọ̀ọ́ náà, kò sí Alábà l'Anambra, kò sí ní Imo, kò sí Port Harcourt, kò sí níbi kankan. Ṣé kò sílẹ̀ tó gba Alábà? Tẹ́ ẹ bá lọ sí tó náà ń porúkọ ẹ̀ Arena, ẹ lọ sí Arena, ẹ lọ wọ àwọn èèyàn tó ń ta ọjà ní Arena, àwọn ọmọ Ìgbò ni. Ṣé kò síbi tó lè gba ààrẹ? Ṣé kò sáàyè kankan tí irú ẹ̀ lè wà l'Anambra tàbí Imo? Kò síbi kankan. Torí ẹ̀yin náà máa ń sọ bí ẹni wípé ọ̀dọ̀ yín yẹn náà bí ẹni pé ó ju bó ṣe tó yẹn náà lọ. Tọ́dọ̀ yín bá ju bẹ́ẹ̀ lọ, kí lẹ̀ ń wá ṣe ńlẹ̀ Yorùbá? Ẹ lọ sí Ládìípọ̀, bí ọjà Ládìípọ̀ ṣe tó, ẹ rò pé ẹ lè rí Yorùbá márùn-ún nínú ọjà Ládìípọ̀ bó ṣe tó jẹ́. Wọ́n dẹ̀ fara nìyàn níbí torí mo lọ ra jí àbẹ̀ mọ́mọ́ tójú mi rí. Jí àkarùn-ún wọ́n dẹ̀ gbowó sí lọ́wọ́ mi. Ìta tuntun náà lè ń tà fún mi, kì í ṣe pé bóyá mo ra lòkù. So now kí ló dé irú yẹn, kí ló dé tẹ̀ ẹ̀ lọ kọ Sábà, kí ló dé tẹ̀ ẹ̀ lọ kọ Sóníṣà, kí ló dé tẹ̀ ẹ̀ lọ kọ sí àwọn other state ti yín lọ́hùn? Why here? Táwọn ọba jẹ́ nǹkan kan, why here? Ẹ lọ sí Super, ẹ lọ Kàtàngwá lọ́nà Abúlé Ẹ̀gbá Super. Ṣé ibẹ̀ yẹn náà ibì kankan ò lè gbà nílùú tiyín ni? Síbẹ̀síbẹ̀ náà ẹ tún máa bá wa ṣọ̀tá, síbẹ̀síbẹ̀ náà àtúnrí jẹ́ nǹkan kan lójú yín. Àti ẹ̀dùpẹ́ lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan nínú yín tí wọ́n ń sọ̀rọ̀ wa dáadáa. Ìdí náà fi lè fi sọ̀rọ̀ wa dáadáa ni pé dáadáa tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náwó sí wọn. Torí pé lọ́dọ̀ tiwa ẹni kánsẹ́lọ̀ ọmọ Ìgbò wà, member State House of Assembly ọmọ Ìgbò wà, wọ́n ní PA rẹpẹtẹ, a ní wọ́n ní commissioner. Whereas àwa òde ní kánsẹ́lọ̀ ẹyọ kan ní gbogbo ìlú yín, ẹ dákọ̀ ìlú Ìgbò kan tí ọmọ Yorùbá jẹ kánsẹ́lọ̀ bọ̀, ẹ dákọ̀ ẹ̀ fún mi náà. Ẹ̀yin Yorùbá ẹ má jẹ́ kíkiní ìrújú, ẹ má jẹ́ kíkiní ìrúpẹ́ kó tó yé wa. Ẹ má jẹ́ àjàjà pé nítorí àjàjà Yorùbá nation kò dẹ̀ tí tẹ̀ wá lọ́wọ́. Láàbà tún ja ìjà tí ó jẹ́ pé yóò tún fún wa ní pírọ́blẹ́mù odidi ọdún 8 míì. Torí bẹ́ẹ̀ yẹn wọlé sí yọ lọ́dún 8. Mi ní parọ́ fún yín. Ẹni ọba wọlé bí wọ́n ti gbàjọba lọ́wọ́ pátì yẹn padà yóò sì lọ́dún 8. Ẹni tó bá wọlé ọlọ́dún 8. So kí ni ìbá ti wá rí tó bá jẹ́ wípé ọdún 8 yẹn àwa la fẹ́ lò? Gbogbo ń tá a bá fà kọ́dún 4 yóò tó pé ẹ̀yin náà ó rí i pé yóò lápẹ̀rẹ̀ náà. Sí bí ẹ̀yin náà mọ nǹkan tí Aṣíwájú Bọ́lá Ahmed gbé lọ́wọ́ ńgbà tí ó rí cheating. Ṣùgbọ́n sìn nítorí náà fi ń bá wọn ṣe ni pé wò pé òkè àwọn ń pè ní tó bá yá yóò kan òun náà, òun ó ṣe tó bá jẹ ní ẹ̀tọ́. Àwa ò ní ká fi ẹ̀tọ́ anybody dùn, a ní ká fi ẹ̀tọ́ ẹ̀yà kankan dùn. Àwọn ò jà sí ẹ̀yà pé ká fìyà jẹ ẹ̀yà míì. Níta wà áfítà ni wípé kí ẹ̀yà kankan ọmọ fìyà jẹ àwa mọ́. And the only person tí mo rò pé lè gbà wá nú ìyà tó wà nílẹ̀ yìí, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni o. Tó bá wùyàn kéèyàn ó gbọ́, tó bá wùyàn kéèyàn má gbọ́.
ẹ wò gbogbo tí wọ́n ń dá sí APC lọ́rùn torí wọ́n fẹ́ fi kó bá síwájú ni o torí wọ́n ti mọ̀ pé is the flag bearer wọ́n ti mọ̀ pé ẹ máa sọ wípé ẹ̀rí kan ẹ wò bí wọ́n ṣe ń tò tó lé epo ẹ wòye tí epo dà ẹ wòye tí kinní kan dà ẹ wòye tí Dangote refinery wọ́n ṣẹ̀ sí ni o one of the largest in the world ní pé o wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ni o wọ́n dẹ̀ tó ń ta epo fún wa ní ibi tí wọ́n ti ń ta 400 wà ibi tí wọ́n ti ń ta ọ̀rẹ́ mi kan ó ní 400 lọ́rọ̀ àlànà nígbà tí mi rán 350. So ìyẹn lẹ́ẹ̀fì mọ̀ wípé àwọn tí wọ́n ń pè ní kàbá yẹn wọn ò ro tẹ́ anybody síre rárá wọ́n dẹ̀ ti mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu ò ní gbabi táwọn bá gbà wọ́n fẹ́ ṣe pátápátá ni. So gbogbo tẹ́ ń rí ẹ mọ́ rí pé APC ni o àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ tí ń bẹ nínú wọn èpò tó wà láàrin àlìkámà àwọn ni o ok apariwo ẹ wo àdánwò tó ń bá àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ láti lórí àtijẹ àti mọ́ńsìn kí ni káwọn èèyàn ṣe jẹ kí ni wọ́n ṣe mú báyìí odidi ilé oúnjẹ very big restaurant wọ́n ní àwọn ibẹ̀ ni mo ti jẹun tí mo mú ATM fún wọn tẹ́lẹ̀ láwọn ò gba ATM mọ́ pé àwọn ò gbowó wọlé sínú àkáǹtì tó wà ní báńkì mọ́ ìwọ̀n owó táwọn bá máa rí àwọn fẹ́ máa gbà by hand ní káwọn ó lè rówó fi ra oúnjẹ ra nǹkan táwọn máa fi dáná oúnjẹ lọ pé torí owó táwọn ní báńkì àwọn ní enough money ní báńkì ṣùgbọ́n àwọn ò rówó gbà ẹni tó ní enough money ní báńkì tí ò rówó gbà ṣé lójú yín náà aṣíwájú rẹ̀ tó kó bá yẹn náà o family aṣíwájú náà rẹ̀ nìyẹn náà o àbí èmi náà tí mo tún jẹ owó oúnjẹ tó jẹ́ pé nítorí pé àrí gbogbo àdúgbò wọn pátápátá ni mo fọ́ tí mo wá ATM pé àwọn oní POS pé wọ́n á bá mi tí n bá ti gbà kí n dá owó yẹn padà mi ì rí sísì fún ọ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo fi Ọlọ́run Elédùmarè búra ẹ wò ó ní ATM mi méjèèjì tí mò ń lò ní lélẹ́yìí yẹ́rì pápọ̀ wájú mo ti kò síbi tí mi ò tí ì fi wá owó dé àròó gbà ẹ wo àwọn báǹkì tẹ́ ẹ rí torí pé tá a bá sọ̀rọ̀ tá a bá fakọ̀ mú òkun ẹ̀yọ́ tá a bá jẹ́ kẹ́ ẹ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ máa nírọ́ ni nígbà tí mò ń sọ ẹ rí i pé fídíò tí mo ṣe last yẹn n tí mo sọ jù nínú ẹ̀ nìyẹn pé àkóbá gáfárà o mo ní ẹni tó gbọ́wọ́ léèyàn lórí báyìí ẹni tó gbọ́wọ́lé lórí ẹ̀ tí ò bá jàjàbọ́ ohun tó gbọ́wọ́lé lórí náà kò nílè kúrò lójú kan o Aṣíwájú Bọ́lá Ahmed ni wọ́n ń bínú sí tẹ́bi ń pa gbogbo aráàlú yìí o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ò fẹ́ kó dépò tí wọ́n fi ń ba tàwọn aráàlú jẹ́ yìí o ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé ọkọ̀ inú à ń jọ́ sí gan nígbà tọ́lọ́run ní kí wọ́n kan ọkọ̀ tí wọ́n kan ọkọ̀ àwọn tó lágídí ọkàn náà ò tọ́ gbọ́kọ̀ òun lọ ó padà já síre ni èmi mọ̀ pé bá a gúnyán nínú odó tá a ro ọbẹ̀ nínú èpo ọ̀pá ẹni tí ó yò ó kúkú yó tá a sì bẹ̀ nínú èpo ọ̀pá ẹni tí ó yò ó yò ẹni tí ó yò ó yò ìwọ tí bá a dẹ̀ pìtàn látòní títí di 10 days ìwọ tó bá ní tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní tẹ̀lé èmi ò bẹ̀ ọ́ ṣùgbọ́n ẹ má bú mọ́ ilé mi ń bẹ̀bẹ̀ fún ẹ má bú mọ́ ẹ̀yin ò mọ válù rẹ̀ nìyẹn wọ́n ti ní wòlíì òkè níyì nílùú ẹ̀ ṣùgbọ́n ní ńlá ni ń bò mí ẹ̀yin ò mọ válù rẹ̀ nìyẹn válù rẹ̀ ni ọmọ kí ló ń porúkọ ẹ̀ gọ́fúnà Kaduna El-Rufai válù chief tá à ń pariwo yìí válù ẹ̀ lẹ gbọ́ lẹ́nu El-Rufai yẹn kí ẹ lè mọ bó ṣe tóbi tó ǹjẹ́ kó yíyan ò dojú tìyàn ká pé ẹ̀yin tẹ́ ẹ wá ní gangan ẹ kò ṣe mínísítà rí o ó tún jáde ó tún sọ fún wa o pé òun ò tí ì gba kọ́ńtrákì látọdún mẹ́jọ tíjọba ẹ ti dórí oyè o àti ìrẹ́nìkan kan jáde kó sọ pé irọ́ ni o ẹ gba nǹkan báyìí o kò gba mínísítà o kò gba ministerial appointment kò gba anything o
síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn ń pariwo òun ló ní àdìbò fún olóyè ṣé ọmọ wọn ọ̀rẹ́ lọ fi tẹ ìkànnì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ́jọ́ sí sáwọn kan ṣé òun náà ló ní kẹ́ ìdìbò fún Ọbásanjọ́ ṣe dáadáa àbí òun ló ní kẹ́ ìdìbò fún Jonathan ṣe dáadáa ẹni tí kúbò láṣìírí nìkan la mọ̀ bóyá ìbá ṣe dáadáa bóyá tiẹ̀ náà bá dẹ̀ tó worst jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kúbò láṣìírí ṣé Jonathan ṣe dáadáa ṣe lọ pa àwọn tó ní kẹ́ ìdìbò fún Jonathan àbáwọn kankan sọ fún yín pé ìdìbò fún Jonathan ni àwọn kankan ló sọ fún yín pé kẹ́ ìdìbò fún Ọbásanjọ́ ni tó àwọn Ọbásanjọ́ bá ṣe dáa tó bá ṣe pé wọ́n ṣe dáa gbogbo àdánwò tó ń bá wa lọ́wọ́lọ́wọ́ èso yẹ kó bá wa ni ṣé báwọn kan ni ó fà wọ́n kalẹ̀ ṣe pa wọ́n yẹn ṣe kú táwọn yẹn lọ́rùn ṣe polówó àwọn yẹn but mi ò ní tó bú yín púpọ̀ náà torí àwọn èèyàn jẹ́ kí n mọ̀ pé ipa tí wọ́n bá ń pa òṣè yìí máa ń fi sanra ni pé ìgbà tán bá ń gbógun ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìgbà yẹn ló máa ń ga sí so ìdí nìyẹn tí mo fi lè bẹ̀ gbogbo yín àwọn tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ẹ support ẹ èyí tó bá jẹ́ ọmọ àlè Yorùbá ẹ gbà bí tó bá wù yín lọ èyí tó ní pè yín lọ́mọ àlè Yorùbá èyí tó ń gbà bí ó bá wù yín lọ ọmọ Yorùbá nìyẹn èyí tó ń sọ ọmọ àlè ẹ gbà bí tó bá wù yín lọ ìgbà tó bá délẹ̀ lẹ́wàá rí i pé ẹ sọ̀bùnù ni báwa la sọ̀bùnù ni o bẹ́yìn lẹ́ sọ̀bùnù ni o kò tó sùn kan mọ́ báyìí láàrin ara wa a mọ ẹni tó sọ ìbònú gbogbo gbàlémísà ń polówó fún yín wípé Yorùbá World Congress àwa ò fìgbà kankan kú o a fìgbà kankan kú lórí èrò wa lórí pé òmìnira ó bá ilẹ̀ Yorùbá o ìjàkújà tá à ń jà tẹ́lẹ̀ làwọn ọ̀jà mọ́ o làwọn ò bá wọn jà mọ́ o èébú táwọn èèyàn ń bú èpè táwọn èèyàn ń gbé àwọn èèyàn sẹ́ làwọn ò bá wọn gbé èèyàn sẹ́ mọ́ o tọ́rọ àmọ̀ pé báwa ṣe ní ráìtì láti determine pé nǹkan báyìí la fẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó sọ pé àwọn ò fẹ́ nǹkan táwa fẹ́ yẹn náà ní ráìtì àwọn ẹlòmíì wà àtọ olóṣèlú o àti Yorùbá nation o wọn ò bá wa ṣe kankan tọkàn ti ẹ̀fẹ́ nìyẹn ó dẹ̀ ní ráìtì lórí ẹ̀ so kí lẹ́ ṣe wá kú torí pé ẹnìkan tẹ̀lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí lẹ́ pàráyé fún kí ló ń dùn yín tó bá wọn ibi tó bá ti ń dùn yẹn máa lẹ plásítà mọ́ tó ra èsì òní máa jẹ́ abirú wà rárá wò ni yẹn tẹ́ ẹ̀ bá ní tẹ̀lé àníkẹ́ ẹ̀ tẹ̀lé ṣùgbọ́n ẹ̀yin ọmọ alálùbáríkà ọmọ Yorùbá alálùbáríkà tẹ́ ẹ̀ bá tẹ̀lé ẹ bá mi tẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ̀lé náà ẹ̀ lálùbáríkà mi ò ṣépè fún yín ṣùgbọ́n ẹnìkan lójú ó tì nínú àwa méjèèjì àwọn Yorùbá wọ́n máa ń kọrin wa ní ìpàdé dọjọ́ òbò ìpàdé dọjọ́ òbò báwa la jù yín lọ bẹ́yìn lẹ jù wá lọ ìpàdé dọjọ́ òbò ìpàdé dọjọ́ òbò bẹ́yìn lẹ jù wá lọ báwa la jù yín lọ ìpàdé dọjọ́ òbò gbogbo owó ọmọ alálùbáríkà tó fẹ́ kí òpin dé bá gbogbo wàhálà àgbésí ayé wa ní Nàìjíríà yìí Nàìjíríà tí wọ́n ti fọ́ọ̀sì wa wọ́n ti so wa papọ̀ wọ́n fọ́ọ̀sì wa òfin ló sì tó lè tú wa kì í ṣe ìjà ẹ wo iye ọdún tí Ìgbò ti wà lẹ́nu ẹ wo iye ọdún tí Ìgbò ti wà lẹ́nu ẹ wo iye èèyàn tó ti kú sẹ́yìn mo rí gbàdọ̀ ní o Yorùbá fálù ẹ̀mí o èmi ti wá wà very very important o ìgbà tí mò ń ṣe Yorùbá nation mi ìwà fẹ̀mí mi ṣe o tí mo wá fẹ̀mí mi ṣe ni ẹ máa rí mi lórí mọ́tò tí mo máa bọ́ sórí eléyìí tí mo máa sọ̀kalẹ̀ mi ìwà fẹ̀mí mi ṣe mò ń fẹ́ gbogbo technicality tá a bá lè lò tí ó fi tẹ̀ wá lọ́wọ́ tó fi jẹ́ pé àtijẹ àti mu àti náà àti lo àwọn ọmọ mi àti èmi náà níwọ̀nba ìgbà tí n bá sì wà láyé tí ó fi jẹ́ ìdẹ̀rùn títà àwọn ọmọ mi ó fi jẹ́ ìdẹ̀rùn nǹkan tí mò ń wá nìyẹn. ìwọ tó bá jẹ́ pé ikú ló fẹ́ wá kú nítorí kí Yorùbá nation ó lè dúró problem gbé tí a ti tiẹ̀ nìyẹn èmi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè therefore mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó lè jẹ́ ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká consider Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká consider ẹ o òun nìkan ló lè gbé adé ilẹ̀ lérí o òun ló lè gbé adé ilẹ̀ lérí o
òun ló lè gbé adé ilẹ̀ lérí o. Ẹ rí, mo kọ orin kan ní kíní rally Yorùbá World Congress tá a ṣe ń jò ní. Rally yẹn ṣẹ̀ǹpa sọ fún yín, Yorùbá World Congress ló ṣe o, kì í ṣe rally olóṣèlú. A pe àwọn olóṣèlú wá kún wa ń bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tá a dẹ̀ ń fẹ́ láti kọ sínú ìwé 11 ní gbogbo àwọn lọ́balọ́ba àwọn èèyàn jàǹkànjàǹkàn dẹ̀ bá wa fọwọ́ sí i. Ó sì ti tẹ ọmọ olódòdẹ lọ́wọ́ báyìí. Kì í dẹ̀ ṣàkọ́kọ́ orú ẹ̀ tá a sẹ́ndì yẹn, ẹlẹ́kẹta ló lọ yẹn. Ó yàtọ̀ fún kéèyàn kàn jókòó síbi kan kọ́kàn máa pariwo òtì lásán kákàn máa jà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tá a jọ gbé Yorùbá Nation lọ́wọ́ tẹ̀ ń jà yìí, ẹ mọ́ jà mọ́. A ti jàjàjàjàjàjà àrójútu ẹ jẹ́ á tún na sùúrù sí wọ, ẹ jẹ́ á tún na ìfẹ́, ẹ jẹ́ ká fi ọwọ́ ọ̀fẹ́ kóra wa jọ náà ká tó wò bí òtún ṣe rí. A ti lo agídí kò ṣiṣẹ́, ẹ jẹ́ ká lo ìfẹ́. Ẹ jẹ́ ká lo ìfẹ́ o. Mo ní lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba, lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba, Bọ́lá, lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba, lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba, àwọn ọmọ tálíkà ó ṣòyìnbó, àwọn ọmọ tálíkà ó ṣòyìnbó, lọ́jọ́ ta mẹ́ẹ̀dì bá gbàjọba. Ẹ ṣé o, ojú ò ní tì yín o, ojú ò ní fẹ́ra kù.